àìló wa ni tó ń bá ti bẹ̀rẹ̀ sùn lẹ́ẹ̀kan òun á fún ẹ ní 200 tó ń bá bẹ̀rẹ̀ sùn ní ẹlẹ́ẹ̀kejì òun á fún ẹ ní 200 ẹlẹ́ẹ̀kẹta so mo lọ sí Yaba Tech mo lọ ṣiṣẹ́ ń bibẹ̀ mo lọ ṣe cleaner ń bẹ̀ so mo wá ní ọmọbìnrin kan àjọ máa ń ṣeré student ni o àjọ máa ń ṣeré so ó ti wá pẹ́ bíi 20 years ago ṣá so àjọ máa ń ṣeré so mo like òun náà dẹ̀ like mi so mo wá rí i pé ó máa ń tẹ̀lé èèyàn kan mo wá pè níjọ́ kan mo wá pè lọ́jọ́ kan mo ní kí ló dé ẹni tó ń tẹ̀lé tó ń gbọ́n tẹ̀lé yìí báwo ló yẹ jẹ́ ó dá mi lóhùn ó ní boyfriend òun dẹ̀ like ẹ̀gbọ́n mo ní ó dáná máa ṣe jẹ́jẹ́ o bọ̀tẹ́lẹ̀ tèmi wò yìí mi ì rò bóyá ilé ìjẹyàn gidi kan tó ní ìdẹni tó fẹ́ fẹ́ àbí tó ní ìdẹni tó fẹ́ yàn ní àlè bọ̀ bí mo yẹn ń wo eléyìí kò ń ṣe ẹni tí ó yẹ kó tẹ̀lé àmọ́ tèmi jẹ́yàn kan tẹ́ pé mo láìkẹ́ ẹ̀ gan-an tí bá bá sọ̀rọ̀ tèmi máa ń gbọ́ sí mi lẹ́nu so tóun náà bá mi sọ̀rọ̀ mo máa ń gbọ́rọ̀ tiẹ̀ náà because tèmi jẹ́yàn kan tẹ́ pé ó wà friendly èmi náà dẹ̀ like ẹ̀ bọ́ wá di lọ́jọ́ kan máa yẹn ti máa wá ń ba ní school wọn ó ti máa wá ń ba ó máa ń fún bóyá máa ń fún lówó máa ń sọ fún mi. olùkọ́ sọ ṣẹ́ ni ọmọ kékeré ni ẹ bí sugar daddy ló ń ṣe jẹ́ fún wa. Bí sugar daddy lẹ́ni yẹn bọ̀ ẹni yẹn ti máa wá fún lówó bóyá àtijọ́ tó dẹ̀ ti wá fún lówó kò gbé jáde rí òun náà máa ń sọ fún mi ó bọ̀ di lọ́jọ́ yẹn ni bóyá tèmi yìí sọ pé ẹni yìí fẹ́ gbóhùn jáde mo wá pè mo ní tèmi má jẹ́ kẹ́ni yìí lọ lù ẹ́ o because bí mo ṣe ń wọ ẹni yìí ẹni tó fẹ́ lò lòun wà kò ṣe pé bóyá ó fẹ́ friend ẹ̀. ṣé ẹlẹ́mìí lẹ́yìn rẹ̀ ló wà ní ṣe mọ̀ kó lọ́kọ̀ bẹ́ẹ̀. kò ń ṣẹlẹ́mìí kì í ṣẹlẹ́mìí but ó ní bí Ọlọ́run ṣe fún oníkálukú lẹ́bùn títì ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe wà yìí náà ẹ̀yin náà ẹlẹ́bùn tí yín bọ̀ ẹ̀bùn tí Ọlọ́run fún mi ni wípé tí bá ṣẹ̀ mọ̀yàn léni yìí tí bá ṣẹ̀ mọ̀ ẹ́ léni Ọlọ́run máa fi bóyá jẹ́ àfihàn mi nítorí pé bí Ọlọ́run ṣe dá ẹ̀mí ti tèmi nìyẹn bọ̀ kí mo wá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé tèmi tẹ̀lé ẹni yìí jáde ìgbà tó tẹ̀lé jáde ìgbà tó yí tèmi lọ́mọ ní tèmi wà very very careful pẹ̀lú ẹni yìí o má fast jù má forward má gbé last o tèmi ṣáà lóhun ti gbọ́ pé kí n má wọ̀ rẹ̀ so at the end of the day tèmi ṣàtẹ̀lé jáde tèmi sọ fún mi pé òun lo hanky méjì fi sábẹ́ òun fi sí ojú ara fún pé gbogbo bóyá ṣe pé inú kíní kọ́ńdọ̀mù tó tún wá lọ tóun lò pé kò mọ̀ pé òun lo kọ́ńdọ̀mù obìnrin pé kọ́ńdọ̀mù obìnrin tóun wá lò ló wá sọ fóun pé àìló wa ni tóun bá ti bẹ̀rẹ̀ sùn lẹ́ẹ̀kan òun á fún ẹ ní 200 tóun bá bẹ̀rẹ̀ sùn ní ẹlẹ́ẹ̀kejì òun á fún ẹ ní 200 ẹlẹ́ẹ̀kẹta o tí o wá sọ pé tóun bá ti bá sùn ní ẹ̀ẹ̀kan òun á fún ní 200 pé tóun bá dẹ̀ tún bá sùn ẹlẹ́ẹ̀kejì òun á fún ní 200 so tèmi wá wò pé owó náà ní 200 ó gbà fún so ìgbà tí tán wá ṣàṣetán tèmi ṣàṣe ẹ̀ẹ̀mejì ó ṣetán ìgbà tó máa fi lọ sí bedroom lọ clean up ó ṣàwárí wípé kọ́ńdọ̀mù tí òun mú dání ìdí méjì máa rí ìdí méjì so tèmi wá ń wò pa ìdí méjì lóòótọ́ ẹ̀ẹ̀mejì la ṣe but ẹ̀ẹ̀mejì ní ìdí yìí máa jẹ́ tèmi ṣá. kò wá sí àtọ̀ ọmọkùnrin kankan bẹ́ẹ̀. kò sí kankan bẹ́ẹ̀ ò yàtọ̀ sí ìdí yẹn so kò sí kankan bíbẹ̀ kò sí sperm kankan bíbẹ̀ yàtọ̀ sí ìdí méjì so tèmi ṣáà so mọ́ inú kọ́ńdọ̀mù yẹn ó fi sí abẹ́yàn torí tèmi jẹ́yàn kan tó yẹ pé ó wà bọ́ọ̀sì ó ní ọyàn gan so ó fi kọ́ńdọ̀mù yẹn sí abẹ́ ọyàn ó ṣàwọlé padà ó wọ bra ó wọ everything ẹni yẹn fún lówó yẹn so ó wáyà mí lẹ́nu pé ẹni yẹn tún wá wá tèmi padà lọ sí school pé
pàtó wá tí kinní yẹn ti ń lò bíyá bíi 5 days 6 days kò rí changes kankan, iṣẹ́ ò dáhùn fún un. Ó ṣàfihàn wá Tẹ́mi wá sí school pé bẹ́ẹ̀ ni ó fìbọn wá Tẹ́mi wá sí school pé Tẹ́mi òun wá Tẹ́mi, I'm looking for Tẹ́mi, if I see Tẹ́mi I will kill Tẹ́mi, I do this. Kò ṣáàrí Tẹ́mi títí tó fi lọ ní ọjọ́ náà. Jíjáde tó jáde pẹ̀lú ẹni yẹn ti ń lọ bíi 6 days ní Tẹ́mi tẹ̀ ti kúrò ní school. Ó ti wò pé ìgbà táwọn ṣe nǹkan kan ní school pé jẹ́ kó fi yẹn lọlé. So àwọn schoolmates ẹ̀ náà wá pè pé lágbájá bàbá yìí wá o, ó mú ìbọn dání wá sí school, ó ní òun wẹ̀ pẹ̀lú kíní kan. So òun ni Tẹ́mi ò fi wá sí school yẹn mọ́. Omi mọ bí ṣe fẹ́ gbé kalẹ̀ jẹ́. Ó túmọ̀ sí pé 200,000 tó san fún gbà yẹn owó ẹ̀mí ẹ̀ ló san fún. Owó ẹ̀mí ẹ̀ ló san fún. Ṣebí bí àwọn ọ̀bàyéjẹ́ òjálé onílé fi bo tiẹ̀ lẹ́yìn. Ṣebí bọ́yẹ máa ń ṣe nìyẹn. Wọ́n wò pé at least tó bá ṣàkùṣà wọ́n ṣàrówó fi ra ilẹ̀, wọ́n á rówó fi ra pósí, wọ́n á dẹ̀ rówó fi ra ṣọ̀fù. Ló bá wá tán nìyẹn. So ó túmọ̀ sí pé ìdí tó pọ̀ sí lára tó fẹ́ pọ̀ sí lára yìí ló máa jẹ gbogbo inú ẹ̀. Ẹnà ó máa gbogbo inú ẹ̀ máa bàjẹ́ ni. Ìwọ̀n onímọ̀ nǹkan tó ń ṣe á kàn máa jẹrà díẹ̀ tóun náà máa fi kú. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé nípa ọ̀rọ̀ ògùn owó tó bá ti rí i pé iṣẹ́ ti dáhùn lára ẹni yẹn bẹ́ẹ̀ ni yẹn bóyá bá ṣe jẹrà sí lówó tiwọn náà máa pọ̀. Kò ń ṣe sísí nìkan o, ojú kòkòrò dẹ̀ ló ń fà àti ìyàwó ilé àti ìyàwó òta àti sisi àtèyí tó sisi àti adélébọ̀ àtèyí tí ò délébọ̀ gbogbo wọn lọ lójú kòkòrò. It's better kó stop láti máa ṣojú kòkòrò nǹkan tó bá ní kó jẹ́ kó tẹ́ wọn lọ́rùn. ọ̀rẹ́ mi ra Gucci, ó yẹ èmi náà gbọ́dọ̀ rà. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń fa ojú kòkòrò, òun ló ń fa tó máa fi ń gbé àrìstó tó máa fi lọ máa gbé àwọn bàbá tó yẹ kó máa gbé at the end of the day tó bá ó máa lò wọ́n. For example àwọn kí ló ń jẹ́ yahoo, wọ́n máa ní yahoo kí ni yahoo ìjàmọ́ anything because àwọn tẹ́ ń pè ní yahoo yìí náà àwọn òyìnbó tó ń gbà kò tó wọn. Wọ́n tún máa padà máa lo wọn náwọn yahoo plus, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo gbogbo àwọn ọmọ ọlọ́mọ, wọ́n máa lò wọ́n. Àwọn ọmọ tó yẹ pé ẹlòmíì ó lè jẹ́ ẹ̀pù ló bá wá sọ́dọ̀ wọn, wọ́n á lò wọ́n. Gbogbo àwọn orú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó make sense. Ẹ jẹ́ kí oníkálukú kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ, especially àwọn obìnrin. Ẹ jẹ́ kó tọwọ́ ọmọ wọn báṣọ because kò dáa kí èèyàn wà kó máa ṣe ojú kòkòrò. Kò sí nínú ìlànà Ọlọ́run pé kóbìnrin máa ṣe ojú kòkòrò. Kò dẹ̀dá náà kọkùnrin náà máa ṣe ojú kòkòrò because àgbákò ló máa ń padà kó ń bẹ̀. Tó bá padà àgbákò nídìí ẹ̀, wọ́n máa sọ pé orogún ìyá mi kan ló ń ṣe yín. Orogún ìyá ẹ̀ kankan ò ṣí ẹ̀. Ìwọ fún ara ẹ̀ ló ṣàfọwọ́fà because of pé o ti ní ojú kòkòrò. Nǹkan téèyàn bá ní kéèyàn jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. Kéèyàn má ṣe ojú kòkòrò sí nǹkan ọmọlàkejì ẹ̀ kó má bàa rí ikú òjijì. Èmi ni mo dá tó, èmi ni mo dá báyìí. Nǹkan tó máa bó bá parẹ́ wọ́n á padà lò náà ni. Wọ́n máa padà lò náà ni. So it's better kí gbogbo àwọn èèyàn kó tọwọ́ ọmọ bá àwọn obìnrin kó tọwọ́ ọmọ wọn bá aṣọ. Kó tọwọ́ ọmọ bá aṣọ kó yé jẹ́ kó yé máa lò wọ́n. Ìgbà tèmi. Eléyìí tó yà mí lẹ́nu ìdín ibi tí máa ṣe gba àwọn nǹkan ọkùnrin jáde. Ó wà dáadáa, àwa náà wà ṣẹ̀ṣẹ̀ máa rírú ẹ̀. A máa ń rí lórí àwọn a máa ń rí lórí social media ń gbà mí tó yẹ pé lómi tó bá yọ kó jáde bẹ́ẹ̀ yìí ló máa yọ jáde ń bẹ̀. A máa ń rí dáadáa lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. So àwọn èmi tiẹ̀ believe pé nígbà táwọn obìnrin tẹ̀ tí wá ń rí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, èmi believe pé ó yẹ kí à ń ṣojú kòkòrò à ń gbọ́kọ̀ lọ́kọ̀ à ń tẹ̀lé àrèstò. Èmi believe pé ó yẹ kó ti stop àbí bí tó bá tẹ̀ wá ní stop ó yẹ kó ti dínkù. But still yet kò dínkù kò ṣe kọ́kọ́. A ṣáà rí pé gbogbo ẹ̀ oríṣiríṣi ojúmọ́ kan story oríṣiríṣi la ṣàkọ̀ọ̀rùn rí oríṣiríṣi ṣá. Kọ́lọ́run kó ṣàṣàánú obìnrin o.